Ẹ káàárọ̀, báwo dẹ̀ ní 19? Mo fẹ́ share yín ní opportunity tẹ́ fi máa register Google My Business láì tí ì sí mi níbẹ̀. Ẹ kàn mọ̀ because tẹ́ bá ní ọjọ́ tí n bá ti débẹ̀ la tó máa ṣe nǹkan ní ṣe but mo fẹ́ record ẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣe máa register Google My Business yín. Ẹ má dẹ̀ ṣe mistake, ẹ kàn tẹ www.google/business www.google.com/business get bẹ́ẹ̀ Google My ẹ lè tẹ Google My Business gan sórí Google yín so ẹ ṣáà make sure pé ó gbé yín lọ bẹ̀ so ẹ dẹ̀ lọ sí create ẹ̀ so business name kí ni business name àti ẹni tó fẹ́ bẹ̀ bí for instance báyìí bí mo ṣe jẹ́ ọmọ Èkìtì báyìí mo lè sọ pé GNLD or NeoLife GNLD or NeoLife in Èkìtì. So ṣe mọ̀ pé Èkìtì ni mo wà. Looking for capital letter in Èkìtì. Mo wà lÉkìtì ni o, so ibi náà tẹ́ bá lè wà. Tó sì jẹ́ pé Èkìtì náà ni ẹ fi sí. So that a lè máa rí visibility GNLD or NeoLife products in Èkìtì. Looking for products yẹn sí. GNLD or NeoLife products in Èkìtì. So GNLD or NeoLife products in Èkìtì. So ẹ mọ̀ pé Èkìtì lẹ ti ń ṣe business yín ní òwe yìí jẹ́ kí n fún ní capital letter. So èèyàn gbọ́dọ̀ máa fún nǹkan ní capital letter nǹkan tó wá fi bẹ̀rẹ̀ GNLD or NeoLife products in Èkìtì. Gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe wà lÉkìtì náà ẹ̀wọ̀n wà àwọn àgbé rí àwọn tó ti join bí wọ́n fẹ́ create category kí lè wá máa fi sí. Máa fi sí category ẹ lè sọ pé health or beauty, health and beautiful shop. So ẹ lè fi síbẹ̀ yẹn. Ẹ lè máa ṣe bí mo ṣe ń ṣe yìí o GNLD or NeoLife product in Èkìtì. So tẹ́ wá ti kọ́ bẹ́ẹ̀ ẹ make sure pé ẹ tún kọ health and beauty shop next year. So only do you want to add your location that can visit yes lẹ máa tẹ o ẹ gbọ́dọ̀ tẹ náà o wọn ò ní wá ní verify Gmail yín o Google My Business yín o ẹ̀wọ̀n ó bèrè ọmọ ìlú ọmọ Nàìjíríà ní street address àdúgbò tí mo fẹ́ fi sí o nọ́mbà Ikoyi quarters. Off 90. So 9 Ikoyi quarters off 90 Ìkẹrẹ Èkìtì. So local government Ìkẹrẹ náà ni local government city náà Ìkẹrẹ náà ni. So ẹ̀yin náà tẹ́ wá fẹ́ register àti ẹ má ibi tẹ́ ẹ bá ti síbẹ̀ ẹ má lọ gbé sí o. So béèrè postal code báyìí èmi ò mọ postal code Ìkẹrẹ màá lọ sí Google màá lọ béèrè Ìkẹrẹ postal code
Ìkẹ́rẹ́-Èkìtì postal code náà. So wọ́n jẹ́ kó yé wa, màá kàn ra kọ́pì ẹ̀ ní. Ṣé kọ́pì báyìí? 361-101 361-101. So màá lọ tẹ̀ sí mẹ́yìn. Ẹ ṣáà fọkàn bá mi lọ báyìí. 361-101 postal code. Èkìtì ní kíní ẹ̀ ní. So bíi pé èèyàn fìlì fọ́ọ̀mù náà ni. Ẹ ti mọ̀ pé www.google/business open yẹn ká tó ríra. So kí ni mi ò kọ́ mọ̀ báyìí Nàìjíríà. So ẹ kọ local government yẹn, make sure pé ẹ kọ́ postal code yín tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ wá ń Google. Ẹ̀ṣẹ̀ kọ́ ni pé kéèyàn má mọ̀ ẹ lọ wá ń Google. So lẹ́yìn ẹ̀ báyìí ẹ hàn pé ó ti gbé máàpù sílẹ̀ báyìí. Ẹ kàn dára tẹ next direct ni. Next. Only do you want to be delivered home and office? Yes, lẹ máa tẹ̀, ẹ má tẹ̀ no o. Ẹ make sure pé tẹ yes, tẹ́ ẹ bá tẹ yes, wọn ò ní verify email Google My Business yín o. Add the area you want to serve, optional. So ẹ kàn lè, for instance báyìí, mo lè sọ pé Adó Èkìtì, Nigeria. So for starting ni o. Èèyàn lè kọ 20, mo tún lè lẹ́yìn ẹ̀, mo tún lè kọ pé Àkúrẹ́ gan sí. So ibi tí mo fẹ́ máa start nìyẹn, bọ̀ kò pọn dandan pé èèyàn kọ́, bọ̀ èmi kàn máa láìkí máa kọ́ ní case nígbà tó yẹ pé Ìkẹ́rẹ́ mo fi open. Kì í ṣe Ìkẹ́rẹ́ nìkan mo fẹ́ máa ta ọjà fún náà. So mo tẹ̀ lè máa bá yín set yẹn, bọ̀ kí n kọ́kọ́ kọ Ìkẹ́rẹ́ àtàdó yẹn sórí time wa. So màá tún next year. So phone number báyìí mo tún lè kọ phone number mi sí 082 ẹ make sure pé phone number tẹ́ kọ sí correct o, because òun náà máa fi verify ẹ o. So website, ó kàn jẹ́ pé ẹ gbọ́dọ̀ mọ website yín before you do it at all. Before you do it, make sure pé ẹ ti mọ website yẹn sílẹ̀ o, because website yẹn ṣe pàtàkì. Tẹ́ ẹ bá ní website, wọn ò ní bá yín verify o. So ká ní bọ̀ nípa ti website yẹn, màá bá yín get ẹ̀. Ẹ ti gbọ́? Màá bá yín get ẹ̀. So ibi tí mo kọ tèmi sí báyìí, shop ní. Tẹ́ ẹ bá ti mọ website yẹn, ẹ má tí ì bẹ̀rẹ̀ ẹ o. Ẹ make sure pé ẹ mọ website yẹn. My website ilé báyìí. Please shopnewlife.com/wellnessnutrition. So ẹ pè mí fún yẹn so that ẹ lè get website yẹn. I don't have website. Ẹ gbọ́dọ̀ tẹ I don't have website wọn ní wáyé verify o. So next. Next one. Choose a way to verify. Phone number yín yẹn lẹ máa test. So next one, wọ́n bá yín verify yẹn. So wọ́n á send the message sí number yẹn báyìí. Wọ́n ti send it. 069 069 42 482 069 482. Verify. The code was accepted. So wọ́n ti verify ẹ̀ nìyẹn. So bẹ́ẹ̀ ṣe máa open Google My Business kó tó di pé a ríra. Gbogbo àwọn Sunday gbogbo ẹ̀ tó wà close ẹ̀ open ẹ̀ kọ 24 hours ni. Open ẹ̀ kọ 24 hours ni, because
ọjọ́ tá a bá ríra àá máa yanjú eléyìí tó pọ̀ ẹ kọ́kọ́ open yẹn ná ló jẹ́ kí n rìkọ́ọ̀dù ẹ̀ sí ọjọ́ tẹ́ so next so only accept messaging ẹ wọ́n ti click ẹ filẹ̀ bẹ́ẹ̀ wọ́n yìí click ẹ kàn tẹ next direct so add business distribution immediately ẹ kàn lọ sí NeoLife direct kàn lọ tẹ NeoLife business ẹ fẹ́ describe business yìí so NeoLife NeoLife is a pioneer institution since kìíní kan so ìyẹn direct báyìí lẹ́ẹ̀kan lè ra copy paste ẹ̀ paste ẹ̀ direct kò lẹ́ẹ̀kọ́ sí business paste ẹ̀. So wọ́n lè béèrè pé show off your products ẹ kàn lè drag nǹkan ṣáàṣì wọ́n á di pé tí ṣe kìíní tí ní láti drag ẹ̀ sí to show all your products so ó easy láti kẹ́ register kọ́fì yẹn register ẹ má ṣe mistake o ní kí jẹ́ kí product pọ̀ because wọ́n ti kábà lè bẹ́ wọ́n ti review ẹ̀ tí wọ́n bá ti wá review ẹ̀ tán tó wà 100% lẹ́sẹ̀ lè máa add product tó pọ̀ ẹyọkan ẹ̀ títò ẹ̀kan next direct next advertising tí wọ́n fẹ́ start tó ẹ̀ bá lè fẹ́ start ẹ̀kan skip yẹn ṣáà. So your business profile is almost ready. I cannot continue. GND or NeoLife products in Ekiti. So I think my way Ekiti nìkan lẹ́kọ̀ọ́ sí. Mo ti ní nǹkan tẹ́lẹ̀ ní tèmi báyìí. Mo ti ní nǹkan tẹ́lẹ̀ jẹ́ kí n fi hàn yín. GND or NeoLife products in Lagos. Mo tún ti ṣe in Ekiti báyìí. So bó ṣe rí nìyẹn. So tẹ́ bá ti mọ̀ ẹ lọ open ẹ̀ sílẹ̀ tẹ́ bá ti open ẹ̀ sílẹ̀ ó dáhùn ìyá máa ṣẹlẹ̀ ṣá.